yóò ṣe ti mọ̀ pé agbe báyìí òun ló laró àlùkò náà ló ní kó sùn lékelèké ló ṣe bẹ́ẹ̀ tó ní iṣẹ́ṣẹ́ fún un. Ìkànnì àròlé bàbá 1010 TV2 àwa náà la tó gbangba sùn lọ́yẹ́ nínú kámúròyìn wá lájà àbálẹ̀ lórí bí nǹkan bá ti ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. Ǹjẹ́ ojú tẹ fún wa ojú náà ní fọ́, etí tẹ fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ojúmọ́ tó mọ́ wa lọ́jọ́ ti tèmi ojúmọ́ owó ojúmọ́ ayọ̀ ojúmọ́ ọlá àtẹ̀kú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ lónìí ọjọ́ ajé Monday lágbára lọ́wọ́ Elédùmarè gbogbo wa báyìí òun náà lájọ rájẹ jẹun tájọ́ òfìlẹ̀ wa sí ibùgbé bíi ti ṣẹ̀ṣẹ̀ fún ìròyìn lámú wá fún wa fún ti òwúrọ̀ yìí. Orúkọ oníròyìn yìí òun náà ni Àyànfẹ́ Elédùmarè. Ǹjẹ́ ká tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó tí ń bẹ nínú ìròyìn náà gẹ́gẹ́ bí ìṣe wa. Awakọ̀ tirẹ́là kan ló ṣe bẹ́ẹ̀ wakọ̀ pànìyàn ní ìpínlẹ̀ Èkó ló bá júbà ìwòrò ló sá lọ. Àjọ NNPCL ti kéde iye tí wọ́n ra epo jálá kan níléeṣẹ́ ìfọpo Dangote tó bẹ̀rẹ̀ lánàá òde yìí ní ìpínlẹ̀ Èkó. Àjọ tó mójútó ọgbà ẹ̀wọ̀n ti ìpínlẹ̀ Borno ti kéde iye ẹlẹ́wọ̀n tó ṣe bẹ́ẹ̀ sá kúrò lọ́gbà ẹ̀wọ̀n lásìkò ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́. Lẹ́yìn tí àjọ DSS fi ajìjàǹgbara ní Ọmọyẹlé Sowore sílẹ̀, ó pariwo síta lórí báàgì ìpamọ́ rẹ̀ èyí tó sọ pé ó ti ṣe bẹ́ẹ̀ di àwátì láhàámọ́ àwọn DSS náà. Ogunlọ́gọ̀ àwọn òbí àti alágbàtọ́ ni wọ́n ti tú yáyá tí wọ́n sì tú síta báyìí ní ìpínlẹ̀ Èkó láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí àfikún owó ilé ìwé bọ́dìn èyí tí ìjọba ìpínlẹ̀ náà tó ṣe àfikún rẹ̀ lánàá òde yìí. Ní ti Yorùbá Nation, wọ́n ní bí a bá ṣe ní lóore ọpẹ́ náà ọ̀la dá, èyí ló fà á tí ajìjàǹgbara tó pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá Olóyè Ọmọ Adéyẹmọ Sunday Igboho tó fi ohun ìdúpẹ́ ránṣẹ́ sí ajìjàǹgbara ti ikọ̀ Biafra lórí oore bàtàbàǹtà èyí tó ṣe fún un. Ní ti Biafra Nation, ipa wa kò káwọn ọmọ Biafra mọ́, a nílò ìrànlọ́wọ́ látòkè. Àwọn ọmọ ogun ilẹ̀ yìí ò ní wọ́n pariwo síta bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ Simon Ekpa. Lábala ti ìròyìn eré ìdárayá báyìí, lẹ́yìn ìsinmi ìfarapa ti atamátàsé ìyànlá Messi tó bẹ̀rẹ̀ ìfọsẹ̀wọnsẹ̀ padà níṣẹ́ ló tún ṣe bẹ́ẹ̀ jẹ góòlù méjì nínú ìfọsẹ̀wọnsẹ̀ tó wáyé láàrin Inter Miami àti Philadelphia. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Awakọ̀ tirẹ́là kan ló ṣe bẹ́ẹ̀ wakọ̀ pànìyàn ní ìpínlẹ̀ Èkó ló bá sá lọ. Olórí àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó èyàn LASTMA tí orúkọ rẹ̀ ń jẹ́ Nosa Okunbo òun ló sọ ọ̀rọ̀ náà jáde tó sì fi ìròyìn náà múlẹ̀ fáwọn oníròyìn lánàá òde yìí. Ó sọ di mímọ̀ wípé ní agbègbè tí wọ́n pè ní Onípáànù ìyẹn lọ́jọ́ àbámẹ́ta sátidé tá a lò tán yìí, ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ṣẹlẹ̀ pẹ̀lú bọ́n ṣe sọ di mímọ̀ wípé awakọ̀ tirẹ́là kan ó ní ó wa ọkọ̀ ní ìwàkuwà tó sì ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí ẹlẹ́ni tó ń lọ jẹ́jẹ́ rẹ̀ nínú ètò ṣe wípé lásìkò tá a fi kó ìròyìn jọ ẹnikẹ́ni kò tí ì mọ orúkọ ènìyàn náà tó ṣe bẹ́ẹ̀ tó ṣe aláìsí. Ó sọ nímọ̀ wípé ó fi tirẹ́là náà kọlù arákùnrin ọ̀hún tó sì fi orí gbálẹ̀ nínú ètò fi ṣe èṣe yánmayànma. Wọn náà wọ́n gbìyànjú láti fún ní ìtọ́jú pàjáwìrì kó tó di wípé wọ́n gbé lọ sí ilé ìwòsàn Gbàgádà Trauma Center. Nínú ìtàn sọ wípé ibẹ̀ ò ní eléru rẹ̀ tó ti ṣe bẹ́ẹ̀ tó ti ṣogi táṣọ kò sì bọ́ ọmọye mọ́ tọmọye rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ ní òwò ọjà. Gbogbo akitiyan wọn láti mú awakọ̀ tirẹ́là náà tó ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa arákùnrin ọ̀hún òun ló sì ń jásí pàbó lọ́wọ́ báyìí
títí di àkókò tá a fi ń kó ìròyìn yìí jọ. Nínú ìròyìn tó jọ bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro àjọ LASTMA ọ̀hún, èyún Taofeek Adébáyọ̀ tó sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ tó jọ bí irú èyí ó ní ó ṣẹlẹ̀ ní agbègbè tí wọ́n pè ní Anthony Òkè, nínú èyí tó já sí wípé arábìnrin kan tó gbìyànjú láti fọ ojú òpópó márosẹ̀ tó wà ní Anthony Òkè sí Òṣòdì, ó ní awakọ̀ kan ló ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí arábìnrin náà, nínú èyí tó sì ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa arábìnrin ọ̀hún. Wàyí o, àjọ LASTMA ti ìpínlẹ̀ Èkó wá ní kí gbogbo àwọn tí wọ́n wa ọkọ̀ àti àwọn tí wọ́n rìn lójú òpópónà náà kí wọ́n má ya ikọ̀ ojú ní alákànfin sọ́rí, pàápàá jùlọ kí wọ́n má máa kọ̀yìn sí ibi tí ọkọ̀ tí ó bá kọjú sí, fún èyí kí ó lè máa dènà ìjàmbá ìṣekúpani àwọn awakọ̀ náà. Àjọ NNPCL ti kéde iye tí wọ́n ra jálá epo bẹntiró kan láti iléeṣẹ́ ìfọpo Dangote ètò bẹ̀rẹ̀ iṣẹ́ lánàá òde yìí. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro àjọ NNPCL náà ṣe sọ, èyún Olúfẹ́mi Sọnẹyẹ ó sọ di mímọ̀ wípé lánàá òde yìí kò dín ní 300 ọkọ̀ tirẹ́là ìgbépo èyún 300 trucks tó já sí wípé ó wọ inú iléeṣẹ́ ìfọpo Dangote ọ̀hún tó wà ní ìpínlẹ̀ Èkó. Nínú ìtàn ni wọ́n ti bẹ̀rẹ̀ láti máa ta epo fún àwọn ènìyàn, ṣùgbọ́n NNPC yìí ò ní wọ́n kọ́kọ́ gbórí wọlé tí wọ́n sì sọ wípé jálá epo kan tí àwọn rà ó ní iye rẹ̀ ni ó ṣe déédéé 880 naira, ní èyí tó sì já sí wípé ó ní Dangote ni ó gbé jálá kan kalẹ̀. Ó ní kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n jìnnà sí àhesọ ọ̀rọ̀ tí wọ́n ń gbé jáde, nínú èyí táwọn kan ti sọ wípé 720 naira ó ní àwọn ra epo. Ó ní èyí tó fi ìdí múlẹ̀ jù nínú ìròyìn ọ̀hún ó ní wípé 880 naira ó ní jálá kan láti ilé epo ìfọpo Dangote èyí tó bẹ̀rẹ̀ sí ní ta epo fún àwọn ènìyàn lánàá òde yìí. Àjọ tó mójútó ọgbà ẹ̀wọ̀n ti ìpínlẹ̀ Borno ti kéde iye ẹlẹ́wọ̀n tó ṣe bẹ́ẹ̀ sá kúrò lọ́gbà ẹ̀wọ̀n lásìkò ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù. Gẹ́gẹ́ bí àlàyé tí àjọ the Nigeria Correctional Service látẹni tó jẹ́ alukoro àjọ ọ̀hún Abubakar Umaru ní Àbújá lánàá òde yìí tó ti sọ̀rọ̀ sókè, ó sọ di mọ̀ wípé àjọ tó mójútó ọgbà ẹ̀wọ̀n náà ó ní wọ́n fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ẹlẹ́wọ̀n tí kò dín ní 281 ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tí wọ́n júbà ìwòrò látàrí ààyè tó ṣí sílẹ̀ nípa ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Borno. Lólúlu ìpínlẹ̀ Borno tí ń ṣe Màdúgùrí, ibẹ̀ gangan ló sọ wípé ìṣẹ̀lẹ̀ náà ó ti wáyé nígbà tí omi àgbàrá yalé tó sì ṣe bẹ́ẹ̀ tó ya wọ ilé ọgbà ẹ̀wọ̀n ọ̀hún, nínú ètò ní abala kan ṣe bẹ́ẹ̀ yalulẹ̀. Ìgbìyànjú láti dóòlà ẹ̀mí àwọn ẹlẹ́wọ̀n yìí òun ló ní pẹ̀lú àjọṣepọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò kan, àwọn jọ pi ìmọ̀ràn láti kó àwọn ẹlẹ́wọ̀n náà kúrò ní ibi tí omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù yìí wà, láti wá ọ̀nà míì fún wọn lásìkò tí wọ́n kó wọn káàkiri yìí. Ó ní àwọn ọmọ ọgbọ́n tó wà láàrin àwọn ọmọ ẹlẹ́wọ̀n náà ó ní wọ́n bá bẹ́ ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tí wọ́n sì sọ wípé wọ́n júbà ehoro ráúrá tẹnikẹ́ni kò sì tí ì mọ ibi tí wọ́n wà báyìí. Èyí ló sì wá fà á tájọ ọ̀hún fífi fọ́tò wọn léde síta wípé ẹnikẹ́ni tó bá ní wọn àbẹ́ni tó bá gbúrò àwọn ènìyàn yìí níṣe ni kí wọ́n tètè pe àjọ tó mójútó ọgbà ẹ̀wọ̀n kí wọ́n lè tètè gbé ìgbésẹ̀ láti fi páńpẹ́ òfin mú àwọn ènìyàn ọ̀hún. Wàyí o, nígbà tó tún ṣàlàyé lọ síwájú, ó ní ó kéré tán àwọn 7 ní ọwọ́ ti bà nínú àwọn 281 ọ̀hún, nínú èyí tí wọ́n ti bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tí wọ́n sá lọ tèfètèfè látàrí ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Borno náà. Lẹ́yìn tí àjọ DSS ṣe bẹ́ẹ̀ fi adìjàngbara ní ìyún Ọmọyẹlé Sowore sílẹ̀, níṣe ni ó ti pariwo síta lórí báàgì rẹ̀ tó di àwátì láhàámọ́ àjọ ọ̀hún. Ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ ti ọdún 2023 nínú ẹgbẹ́ òṣèlú African Action Congress
AAC èyún Ọmọyẹlé Sowore ó ní ó ti fi gbé ta báyìí tó sì ti pe gbogbo tó lórí tẹlẹ́mù sí ìṣẹ̀lẹ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ látàrí bí àwọn àjọ DSS bí wọ́n ṣe fi páńpẹ́ òfin mú lásìkò tó dé láti orílẹ̀-èdè USA tó wá sí orílẹ̀-èdè Nàìjíríà lánàá òde yìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe ń tóni lọ́wọ́, Ọmọyẹlé Sowore lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí móhùnmáwòrán Arise TV ibẹ̀ ló ti sọ di mímọ̀ wípé lóòótọ́ àti lódodo ó ní wọ́n mú òun tí wọ́n sì lò bí ìṣẹ́jú 10 nínú àhámọ́ àwọn àjọ DSS yìí nínú èyí tí wọ́n ti fi ọ̀rọ̀ wọ̀hún lẹ́nu wò. Ó ní lásìkò tí wọ́n sọ wípé kóun wá máa lọ báyìí tí wọ́n sì lọ ṣe àbẹ̀wò síbi tí báàgì òun wà, níṣe ni báàgì ńlá kan tóun gbé débẹ̀ ló di àwátì títí di àsìkò tá a sì fi ń kóròyìn jọ. Ọmọyẹlé Sowore ní òun kò tí ì mọ ibi tí báàgì náà wà, ó náà sì ti gbìyànjú láti bá àjọ tó mójútó ìrìn àjò òfurufú ti ilẹ̀ Amẹ́ríkà ní gbólóhùn nípa pé bóyá báàgì náà òun ló ṣe bẹ́ẹ̀ tó wá sí ọ̀dọ̀ wọn, ṣùgbọ́n tó ní wọ́n fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé kò sí báàgì náà ní ọ̀dọ̀ òun torí pé òun dé papọ̀ pẹ̀lú rẹ̀ wá sí orílẹ̀-èdè Nàìjíríà ni ó wá sọ sí orí ayélujára nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ètò ti sọ wípé òun gbèrò bẹ́ẹ̀ ni òun sì ń rọ àwọn àjọ DSS náà kí wọ́n má gbé ìgbésẹ̀ burúkú kankan lórí báàgì náà torí pé tí wọ́n bá gbé gbogbo ayé ni òun ti fi ọ̀rọ̀ wọn lọ báyìí nínú èyí tó sì já sí wípé àṣírí wọn ó ti wà níta gbangba lórí báàgì tó di àwátì náà. Ogunlọ́gọ̀ àwọn òbí àti alágbàtọ́ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ túyáyá tí wọ́n ti túyáyá síta ní ìpínlẹ̀ Èkó láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí àfikún owó ilé ìwé èyí tí ìjọba ìpínlẹ̀ náà tó ṣe. Gẹ́gẹ́ bá a ṣe mú ìròyìn náà fún wa bí ọjọ́ mélòó kan sẹ́yìn báyìí nínú èyí tí ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n ti kéde wípé owó ilé ìwé àwọn akẹ́kọ̀ọ́ girama tó jẹ́ ti bọ́dìn ní ìpínlẹ̀ náà òun ló ti fò fẹ̀rẹ̀ tó ti gbéra láti owó tó mọ ní ìwọ̀n ẹgbẹ̀rún márùndínlógójì tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí èyí 35,000 naira tó sì ti ṣe bẹ́ẹ̀ di ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà 100,000 naira. Èyí ló sì wá fà á tí gbogbo òbí àti alágbàtọ́ ti ìpínlẹ̀ Èkó tí wọ́n ti túyáyá jáde síta báyìí wípé àní káwọ́ gbéra bẹ́ẹ̀ ni a kò ní fi ọwọ́ tó ń dùn wá sábẹ́ aṣọ lórí ọ̀rọ̀ yìí. Èyí ló sì fà á tí wọ́n fi túyáyá síta lánàá òde yìí nínú èyí tí wọ́n ti ń ṣe ìwọ́de gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alága ẹgbẹ́ àwọn òbí ilé ẹ̀kọ́ Oríwú Model College ti Ìkòròdú tó ṣe èyún Kazeem Ọládùn ni ó sọ di mímọ̀ wípé sí ìyàlẹ́nu àwọn ní nǹkan bíi ọjọ́ 9 inú oṣù tá a wà yìí òun ló yẹ kí àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n wọlé, ṣùgbọ́n àwọn gbọ́ ìròyìn wípé ìjọba ó ti fi ọ̀sẹ̀ kan gbáko kún ìwọlé àwọn akẹ́kọ̀ọ́ náà nínú ètò ẹ̀kọ́ bẹ̀rẹ̀ lẹ́ni tí ń ṣe ọjọ́ ajé oníṣùgbọ́n sí ìyàlẹ́nu àwọn níṣe ni àwọn tún gbọ́ ìròyìn míì wípé àwọn ìjọba ìpínlẹ̀ Èkó ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ yín iná owó ilé ẹ̀kọ́ àwọn akẹ́kọ̀ọ́ náà sókè tó sì ti di gọbọi báyìí ó ní ìdí rèé táwọn ò fi lè káwọ́ gbéra táwọn sì fi pe ara àwọn jọ wípé àwọn nílò ìwọ́de láti fi kóró ojú sí ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Èkó gbé yìí. wọ́n ní pẹ̀lú bí nǹkan ṣe di ọ̀wọ́n gógó níta yìí tó já sí pé jíjẹ mímu báyìí ọwọ́ Elédùmarè ló wà ní ìṣẹ́ náà tún wá yín owó ilé ìwé láti 35,000 naira sí 100,000 naira. Ó ní ní ṣe ni ìjọba ń ṣèkà bẹ́ẹ̀ ni wọn kò tiẹ̀ ro ti mẹ̀kúnnù tí kò tí ì rọ́wọ́ ọ̀rí láwùjọ tí wọ́n fi ń gbé àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí. Wàyí o, ó ní àwọn ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Èkó láti dá owó náà padà sí iye tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí kí àlàáfíà kó lè máa jọba ní ìpínlẹ̀ náà lọ. Ní ti Yorùbá Nation, ṣé Yorùbá ní bí a bá ṣe bẹ́ẹ̀ ṣe ni lóore ọpẹ́ náà ọ̀là dà. Èyí ló sì fà á tí ẹni tó jẹ́ ajìjàǹgbara tó pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá èyún olóyè ọmọ Adéyẹmọ Sunday tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Ìgbòho Òòṣà ó ní ó ti fi ohun ìdúpẹ́ ránṣẹ́ sí ajìjàǹgbara ti orílẹ̀-èdè Biafra Simon Ekpa nínú àtẹ̀jáde èyí tí Simon Ekpa sọ síta
ní àsìkò tó ń ṣe àfihàn fídíò kan nínú ètò tí mú ọmọ ogun ilẹ̀ yìí tó sì já sí wípé ọmọ ogun ilẹ̀ yìí náà ó jẹ́ ọmọ bíbí ilẹ̀ káàárọ̀ oòjíire. Samuel Ekpa sọ sínú ọ̀rọ̀ náà wípé fún àǹfààní àti ẹ̀bùn fún àwọn ọmọ Yorùbá pàápàá jùlọ bó ṣe já sí wípé ojú kan náà làjọ ń tọ̀, òun yọ̀ǹda bẹ́ẹ̀ ni òun dá ẹ̀mí arákùnrin tó jẹ́ ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Corporal Adéwálé, òun yọ̀ǹda rẹ̀ sílẹ̀ nítorí olóyè ọmọ Adéyẹmọ kó máa lọlé láyọ̀ àti àlàáfíà. Ó ní bírú rẹ̀ bá tún padà wá ṣẹ́yọ níṣe ni àwọn yóò fi ẹ̀mí wọn ṣòfò. Ó ní látàrí ìfẹ́ àti ìrẹ́pọ̀ tí ń bẹ láàrin ọmọ káàárọ̀ oòjíire àti àwọn ọmọ ńlá ìyún Biafra, ó ní ó jẹ́ kí òun dóòlà ẹ̀mí arákùnrin Corporal Adéwálé yìí. Nínú ọ̀rọ̀ náà ó ní olóyè ọmọ Adéyẹmọ ló ti wá ní bá a ṣe ní lórí ọpẹ́ làádá, èyí ló sì fà á tóun náà sì fi ohun ránṣẹ́ sí Samuel Ekpa nínú ètò tí kí wípé ẹ ṣé ẹ kú ọmọ ọ̀dọ́ ṣe ẹ sì kú ìfọmọnìyàn ṣe lórí àtìlẹ́yìn àti ìfẹ́ tó wà láàrin àwọn ọmọ káàárọ̀ oòjíire àti ọmọ Biafra. Ó náà fi ẹ̀mí ìmoore hàn sí Samuel Ekpa lórí ìdásílẹ̀ ọmọ ìyá òun èyí tí ó yọ̀ǹda rẹ̀ kúrò lọ́wọ́ ikú òjijì náà. Ní ti Biafra Nation náà ẹ̀wẹ̀, àwọn ọmọ ogun ilẹ̀ yìí ni wọ́n ti ké gbàjarè síta wípé agbára àwọn kò ṣe bẹ́ẹ̀ ká àwọn ọmọ ikọ̀ Biafra tí Samuel Ekpa tó jẹ́ Prime Minister tó ń ṣe àtìlẹ́yìn fún wọn mọ́. Gẹ́gẹ́ bí àlàyé tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí fi síta nínú èyí tí Samuel Ekpa tó tún ti fi léde padà lójú òpó X rẹ̀ tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀, ibẹ̀ náà ti sọ di mímọ̀ wípé àwọn ọmọ ogun ilẹ̀ yìí ò ní wọ́n sọ bẹ́ẹ̀ tí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba wípé ìgbésẹ̀ àti ìṣenilákin tí àwọn ọmọ Biafra ń ṣe yìí ò ní ó ṣe ìkọlù kọgbá sí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tó sì já sí wípé àwọn kò ní agbára kankan láti lè dojú ìjà kọ wọ́n pàápàá jùlọ ní gbogbo ilẹ̀ Biafra tí wọ́n ti ń sọsẹ́ yìí. Òun á ní àwọn ń béèrè fún ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn láti ọ̀dọ̀ àwọn ènìyàn pàtàkì ní ìta kí wọ́n lè dúró ti àwọn dáadáa lórí ìṣẹ̀lẹ̀ àti àdúrótì àwọn lórí àdúrótì nípa ìkọlù tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí àwọn ọmọ ikọ̀ Biafra tí wọ́n ṣe sí àwọn ọmọ ogun ilẹ̀ yìí. Lábala ti ìròyìn eré ìdárayá báyìí, lẹ́yìn ìsinmi ìfarapa atamátàsé Lionel Messi ní ṣe ló tún ṣe bẹ́ẹ̀ jẹ góòlù méjì níbi ìfọsẹ̀wọnsẹ̀ Inter Miami àti Philadelphia tó wáyé láti bí ọjọ́ 14 inú oṣù keje. Òní atamátàsé Messi náà ó ti fi ẹ̀yìn tì látàrí ìfarapa èyí tó ní ìgúnpá ọwọ́ rẹ̀ tó sì sọ di mímọ̀ tó sì já sí wípé fún ìdí èyí níṣe ni kò láǹfààní láti ní ìfọsẹ̀wọnsẹ̀ kankan látàrí ìfarapa ọ̀hún. Wàyí o lánàá òde yìí nínú lásìkò tí ìfọsẹ̀wọnsẹ̀ láàrin Inter Miami àti Philadelphia tó ń tẹ̀síwájú níṣe ni atamátàsé náà ló tún ṣe bẹ́ẹ̀ jẹ góòlù méjì lẹ́yìn tó padà sí orí pápá gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá Inter Miami náà ìyún Gerardo Martino tó sọ. Ó ní inú òun dùn ayọ̀ òun sì kún láti rí la Messi padà kó tún jẹ́ akin lórí pápá náà lásìkò ìfọsẹ̀wọnsẹ̀. Ó ní níṣe ni ẹ̀rù ń bà wọ́n tóminú sì ń kà wọ́n wípé Lionel Messi ni kò tí ì gbádùn dáadáa tẹ́lẹ̀ tó sì tún wá já sí wípé ó tún ṣe bẹ́ẹ̀ ṣe ọkàn akin nínú ètò ti já góòlù méjì tó sì já sí wípé pẹ̀lú òǹkà rẹ̀ níṣe ni àwọn méjèèjì èyún Inter Miami àti Philadelphia nínú èyí tí ikọ̀ agbábọ́ọ̀lù Inter Miami ti ní góòlù 3 tí Philadelphia tó sì ní ẹyọ kan ṣoṣo. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀yìn náà ni Àyànfẹ́ Elédùmarè. Títí dìgbà tá a tún máa mú ìròyìn míì wá fún wa, orúkọ tèmi kò yí padà, Àyànfẹ́ Elédùmarè yìí náà ni. A kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí i.